Psalm 62. Psalm 62 àkókò tí Dávidi tó ń sá kúrò nílùú fún Absalom lákòókò ìṣọ̀tẹ̀ Absalom ní Psalm 62. Lákòókò yìí Dávidi gbẹ́kẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ ẹni tó máa ń gbà á nímọ̀ràn Ahitofel. Dávidi gbẹ́kẹ̀lé wípé kò ní jẹ́ kí Absalom kò ní jẹ́ kó lè rí òun mú. But níbi tó ti ń lọ lọ́nà ni Dávidi ti gbọ́ wípé Ahitofel tó gbẹ́kẹ̀lé yìí aríran ó ráyé ó rọ̀rùn ó mọ gbogbo nǹkan lóòótọ́ o, ó ti darapọ̀ mọ́ Absalom o. Ọkàn Dávidi bàjẹ́. Dávidi mọ̀ wípé ó léwu fún òun, fún Ahitofel láti darapọ̀ mọ́ Absalom. Torí ẹ̀ ló ṣe gba àdúrà ní 2 Samuel chapter 15 verse 3. 2 Samuel verse 15 tẹ̀lé wọ́n tó ṣe gba àdúrà wípé Olúwa, èmi ń bẹ̀ ọ́, sọ ìmọ̀ Ahitofel sọ ọ́ di asán. Pé k'Ọlọ́run sọ ìmọ̀ Ahitofel kó sọ ọ́ di asán. Ọ̀rẹ́ rẹ̀ Huṣai tó tiẹ̀ wá bá lọ́nà pé kò ń tẹ̀lé ọba Dávidi, pé kò ń tẹ̀lé lọ. Dávidi sọ fún wípé rárá, kó padà sí àárín ìlú, kó lọ bá òun make sure wípé Ahitofel Absalom pé kò tẹ̀lé ìmọ̀ Ahitofel. Ká tó lọ ṣe Psalm 62, mo fẹ́ sọ àwọn nǹkan méjì fún wa tó máa jẹ́ kí Psalm 62 tó máa jẹ́ kó yé wa dáadáa. Torí Psalm 62 yìí psalm tó is a beautiful psalm tó ní agbára ni. Psalm tó jẹ́ pé tí èèyàn bá gbàgbọ́, téèyàn bá tẹ̀lé nǹkan tí Dávidi sọ pé kéèyàn ṣe, life ò ní overwhelm èèyàn á lè ní èèyàn tí kò ní fi ṣe nǹkan téèyàn bá ń là kọjá, èèyàn á lè ní fọkànbalẹ̀. So tá bá farabalẹ̀, tá bá gbọ́ àwọn nǹkan tọ́lọ́run fẹ́ gba ẹnu mi sọ, tá bá ka Psalm 62 fúnra wa, tá bá ṣe àṣàrò lórí rẹ̀, tá sì mú lò, a máa rí yàtọ̀ gidi nínú ayé wa. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú wípé torí nígbà mìíràn a máa ń rò pé a mọ̀ nǹkan o, especially ọ̀rọ̀ Ọlọ́run. A máa ń rò pé a gbàgbọ́. Tá bá ti há sórí, a ti rò pé a gbàgbọ́. But nígbà mìíràn a kàn máa ń rò pé a gbàgbọ́ ni o. Jẹ́ kí n fara mi ṣe àpẹẹrẹ. Psalm 128 verse 3. Psalm 128 verse 3. Psalm yìí tá bá jí mi lójú oorun mo lè sọ, mo lè quote ẹ̀. Mo rò pé mo mọ Psalm yìí dáadáa. Mo dẹ̀ rò pé mo gbàgbọ́. Until ìgbà tí mo pàdé ẹni tó ṣàlàyé bí Psalm 128 verse 3 bó ṣe ṣiṣẹ́ fún òun. Psalm 128 verse 3 kí ló sọ? Ó ní àwọn ọmọ rẹ yóò dàbí igi ólífì yí tábìlì rẹ ká. Ẹni tó ń sọ̀rọ̀ fún mi yìí, ọmọ kan ló bí lákòókò náà. Ọmọ yẹn ti pé 15 years, ọmọ ọdún 15. So wọ́n kàn ń ṣe morning devotion, wọ́n kàn ń ṣe morning devotion láàárọ̀ ni wọ́n ka Psalm 128 verse 3 ló wá sọ pé ṣọ́lọ́run sọ bẹ́ẹ̀ ṣá, wípé àwọn ọmọ rẹ bí igi ólífì wọ́n máa yí tábìlì rẹ ká. Pé Olúwa, ikán ò lè yí tábìlì ká, ikán ló ń bì. A jẹ́ pé kò kì í ṣe plan ètò Ọlọ́run fóun nìyẹn. Ní ìwà dọ́tọ̀ ti sọ fún wọn wípé kò ṣeé ṣe mọ́ o, wọ́n ti try wọ́n ti gbà fọlọ́run o. But nígbà tí wọ́n ka ọ̀rọ̀ yìí, níṣe lobìnrin yìí ṣe ló di ọ̀rọ̀ yìí mú pé ọmọ kan ò lè yí tábìlì ká. Àga wọn tán fi ń jókòó ó sì kù méjì. Ó sì kù ọmọ méjì kan tó lè yí tábìlì ká. Láti àárọ̀ ọjọ́ yẹn sísà yẹn sọ wípé òun jẹ ọ̀rọ̀ yẹn ní láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ó ti fún àwọn ọmọ yẹn méjèèjì lórúkọ. Tá bá fẹ́ jẹun, wọ́n á gbàdúrà táwọn ọmọ yẹn, wọ́n á bless oúnjẹ lórí table. Tá bá ń ṣe gbogbo nǹkan, ó sọ rí ìlú nílé wọn tó jẹ́ pé àtọkọ àti ọmọ kan tó ti bí wọ́n ti wá gbà, wọ́n ti mọ̀ pé mẹ́ta ni àwọn ọmọ nínú ilé yẹn. Nígbà tí sísà fi ń sọ̀rọ̀ fún mi, ó ti bí àwọn ọmọ mẹ́ta o. Àwọn ọmọ mẹ́ta ti yí tábìlì rẹ̀ ká o. Èmi kàn fẹ́ mọ̀ tó ó múra àti ṣe 50th birthday, mo kàn fẹ́ mọ̀ reason tí gap ṣe pọ̀ láàrin àkọ́bí àtàwọn ọmọ ló wá sọ pé Àsàtóhùn, ẹ fẹ́ gbọ́ testimony mi, ẹ fẹ́ gbọ́ ẹ̀rí mi nìyẹn o. Ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Psalm 128 verse 3 fún mi.
nígbà tí mo kúrò ńbẹ̀ mo láti bẹ̀rẹ̀ sí ní ronú ara mi wípé ṣé ká sọ pé ọ̀rọ̀ yìí kò yé mi ni àbí mi ò gbàgbọ́, torí mo mọ̀ mo tẹ̀ ti fi teach, mo ti fi kọ́yàn àwọn èèyàn pàápàá, but ó dàbẹ̀ pé mo ṣe ń gbọ́ for the first time nígbà tí sister yẹn gbà tó share testimony ẹ̀ pẹ̀lú mi. So nígbà mìíràn a máa ń rò pé a mọ̀ nǹkan, a dẹ̀ máa ń rò pé a gbàgbọ́, but a láti wà very careful o. Torí Psalm 62 ta fẹ́ ṣe yìí, Dáfídì mọ Ọlọ́run ní inú ọkàn rẹ̀, Dáfídì mọ irú Ọlọ́run tó ń pè o, Dáfídì súnmọ́ Ọlọ́run yìí, òye yé Dáfídì irú nǹkan tó ń sọ. So mo fẹ́ ká mọ̀, torí nígbà mìíràn a máa pe orúkọ Ọlọ́run, a máa pe gbogbo rẹ̀, ṣe mọ̀, a dẹ̀ rò pé a mọ̀, a dẹ̀ rò pé a gbàgbọ́, but ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbàgbọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà kan mọ scripture yẹn ni o, àrílì mọ̀ dáadáa o, àrílì mọ̀ dáadáa. Then ohun èkejì ni wípé who are you going to hold on to? Ta lẹ fẹ́ dì mú lákòókò tí ìṣòro tó bá dé? Torí a lè sọ wípé ìṣòro ò ní dé o, ṣe rí láìfù yìí fúnra ilé ayé ilé ogun ni o. Irú àkókò tí Dáfídì wà yìí kò sẹ́ni tó gbàdúrà ẹ̀rú ẹ̀, ṣùgbọ́n tí àkókò ìṣòro bá dé, kí ni ta lẹ dì mú? Ṣọ́lọ́run lẹ dì mú ni àbí ṣé ìṣòro yẹn gangan lẹ gbé sórí tébù, lẹ gbé sórí ẹsẹ̀ tẹ dì mú, àbí èèyàn lásán tó jẹ́ wípé tó bá sọ pé kẹ wá lọ́la òun fún ẹ̀gán lè má sí mọ́ lọ́la, ta lẹ dì mú? Kí lèèyàn dì mú? Ṣé rí Solomon sọ ọ̀rọ̀ kan ní Proverbs 20:27, Proverbs 20:27. Solomon sọ wípé ẹ̀mí ènìyàn ní fìtílà Olúwa, a máa ṣe àwárí ìyàrá inú. English ẹ̀ ló yé mi dáadáa. The spirit of man is the candle of the Lord. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí? Ìtumọ̀ ẹ̀ ni pé kò ní fi ṣe bí òkùnkùn ṣe lè yí èèyàn ká tó, kò ní fi ṣe bí òkùnkùn yẹn bó ṣe lè pọ̀ tó. Ṣé rí spirit wa, ẹ̀mí tó wà nínú wa yìí, òun ni àbẹ́là Ọlọ́run, is the candle of God. Tí Ọlọ́run bá sì ń sọ̀rọ̀, tá a bá sì lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ọ̀rọ̀ Ọlọ́run bá wọnú ẹ̀mí wa, ó máa tan àbẹ́là yẹn á tàn. Tó bá sì ti tan iná, tí iná bá ti dé, kí ló máa ń ṣẹlẹ̀ sí òkùnkùn? Òkùnkùn máa ń pòórá ni. So ọ̀rọ̀ Ọlọ́run tá a bá gbọ́, ọ̀rọ̀ Ọlọ́run tá a jẹ́ kó tan ìmọ́lẹ̀ sínú ẹ̀mí wa, sínú ọkàn wa, òun ló máa jẹ́ kí òkùnkùn yẹn, òun ló máa jẹ́ kó parẹ́. Kì í ṣe pé kó yẹ kó òkùnkùn yẹn la máa gbé dání, la máa wò, ṣùgbọ́n ká máa rántí wípé as long as Ọlọ́run bá ṣì ń sọ̀rọ̀, tí ọ̀rọ̀ Ọlọ́run tá a bá ṣì ń kà, tá a ṣì ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ yẹn ó máa tan candle, ó máa tan àbẹ́là yẹn. Tí ìmọ́lẹ̀ bá sì ti wà, òkùnkùn máa ń pòórá ni. Torí inú Ọlọ́run tó jẹ́ wípé òun ló ti wà kí òkè tó wà, torí gbogbo ìṣòro òkè ni. So a ní choice, èèyàn lè decide wípé òkè yẹn lòun fẹ́ gbé dání, ló máa rò, Ọlọ́run, nǹkan yìí báyìí ṣé kò ní pa òun, kí lòun fẹ́ ṣe, ọ̀nà wo? But èèyàn mìíràn á wo Ọlọ́run tó ti wà kan tó bí òkè, á wo Ọlọ́run tó ti wà kan tó dá òkè. Ọlọ́run ti wà kó tó di pé òkè dé. Òkè fúnra ẹ̀ tó bá rí Ọlọ́run, ó máa ń ṣìdí ni, ó máa ń sá ni, ó máa ń fò bí àgbò ni. So choice wa ni o. Ta ló fẹ́ dì mú? Kí ló fẹ́ dì mú? Ṣé ìṣòro lèèyàn fẹ́ máa lò ni àbí Ọlọ́run tó lágbára láti yanjú ìṣòro? Ìwé Numbers chapter 13, nígbà tí Mósè tó rán àwọn àmì, àwọn 12 ló rán lọ pé kán lọ wo ilẹ̀ ìlérí, ilẹ̀ tọ́lọ́run ti ṣèlérí fún wọn ni o, pé òun máa gbà fún wọn, pé kán lọ wo bẹ̀. Nígbà tán padà, àwọn 10 sọ wípé ilẹ̀ yẹn àwọn ògìdán, àwọn alágbára ló wà ńbẹ̀ o, àwọn alágbára giant àwọn ló wà ńbẹ̀ o, pé àwọn fúnra wọn ṣe làwọn rí bí grasshopper, àwọn rí bí ẹlẹ́ǹgà lára àwọn èèyàn yẹn ni o. Ipe kò sí ilẹ̀ yẹn kò lè ṣe é gbà, àti ẹ̀ lè lọ́bẹ̀. Nǹkan táwọn bá dé nìyẹn o, pé àwọn ò lè lọ sílẹ̀ ìlérí. Ṣùgbọ́n àwọn 2 nínú wọn sọ wípé
lóòótọ́ àwọn òmìrán wà ń bẹ̀, àwọn giant wà ń bẹ̀, ṣùgbọ́n a lè gba bẹ̀. A lọ́lọ́run tó ju gbogbo àwọn òmìrán yẹn lọ. Ọlọ́run tó ṣèlérí pé ó máa fún wa nílẹ̀ ìlérí, ó lágbára ju gbogbo àwọn tí ẹ sọ pé ẹ rí yẹn lọ. A lè gba bẹ̀, a lè lọ bẹ̀. Ó yá ká lọ sílẹ̀ ìlérí. Àwọn méjì tó mú good report dé, tó mú good report dé, àwọn nìkan ló wọlẹ̀ ìlérí o. Àwọn 10 tí wọ́n rí, wọ́n perish ni o, wọ́n parẹ́ kó tó di wípé àwọn èèyàn Ọlọ́run délẹ̀ ìlérí. So nǹkan tá bá ṣe, nǹkan tá bá rí ni o, nǹkan tó ń kálukú bá rí ni o. Ẹni tó bá yẹ pé ìṣòro yẹn ló ń rí, well, too bad. Ẹni tó bá dẹ̀ jẹ́ pé Ọlọ́run tó lágbára, tí gbogbo agbára jẹ́ titi ẹ̀, tí ò sóhun kankan, tí ò sóhun tó ṣòro fún láti ṣe, á rí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ fún wa ní ẹ̀rí sister kan. Ó máa ń lọ sí church pẹ̀lú àwọn obìnrin tó ń wojú Ọlọ́run fún ọmọ. Pastor máa ń gbàdúrà fún wọn. Sister yẹn sọ pé Ìlọrin lòun ti wá ńgbà tó ṣe ẹ̀tọ́ testimony. Wọ́n máa ń lọ sí church ìjọ Ìràpadà ni wọ́n ń lọ o. Wọ́n á lọ pastor á gbàdúrà fún wọn. Ó wá dọjọ́ kan pastor wá pè wá, gbogbo àwọn tí mò ń gbàdúrà fún, wọ́n ti lóyún. Kí ló dé títí ẹ yàtọ̀? Wá ní pastor, kéèsì òun yàtọ̀ ni. Kí ló dé? Ó ní òun ò ní ilé ọmọ, òun ò ní womb. Pastor ní òun ò ní ilé ọmọ, ó dẹ̀ ń wá gbàdúrà kó fẹ́ lóyún. Báwo ló ṣe fẹ́ ṣe? Ó sọ pé ṣé bẹ́yìn náà lẹ kúkú wàásù fún wa pé kò sóhun tó ṣòro ṣe fọ́lọ́run, gbogbo lọ́lọ́run lè ṣe. Pastor wa ní òkè, ṣé ọkọ ẹ ti ẹ̀ mọ̀ pé ò ní ilé ọmọ? Ó ní ọkọ òun ò mọ̀. Pastor sọ pé ẹ̀ṣẹ̀ nìyẹn, kọ́kọ́ jẹ́ kọ́kọ́ ẹ mọ̀ wípé ò ní ilé ọmọ. Ìgbà tí sister dẹ̀ sọ́mọ̀ encourage lóòótọ́ ẹni ẹlẹ́ni, tẹ́gbẹ́ ṣe lè fake sanitary pad ẹni ẹlẹ́ni ń lò, sótúrà ọkọ ò ní mọ̀. Ó sọ́mọ̀ encourage, ó dẹ̀ jẹ́ kọ́ Ọlọ́run mọ̀, ó jẹ́ kọ́kọ́ mọ̀ wípé òun ò ní ilé ọmọ. Nígbà tí sister bá dẹ̀ ti wá lọ pé kí pastor gbàdúrà, tí pastor bá ti lè pó ń bọ̀, pastor aya dodge ẹ̀, ṣe ni pastor wá ń sá. Ìgbà tó náà dẹ̀ ti rí pé pastor ń sá, kí ló fẹ́ ṣe? Níṣe ni ó sọ pé òkè, ṣebí Ọlọ́run ní headquarters ìjọ Ìràpadà, òun á lọ camp, òun á lọ kó àròyé òun á lọ kó bá Ọlọ́run. Lákòókò náà dẹ̀ ni wọ́n ń ṣe convention, irú eléyìí tán ń ṣe lọ́wọ́ yìí, ó ní wọ́n ń ṣe lákòókò náà ní Redeem. Ó lọ sí camp. Nígbà tó dẹ̀ máa dé camp lóòótọ́, nígbà tí bàbá dẹ̀ máa worship Ọlọ́run kan dìde, bàbá sọ pé sister kan wà ń bí o, ò nílé ọmọ o, ṣùgbọ́n Ọlọ́run sọ pé màá ṣàánú fẹ́ni tí mo bá fẹ́ ṣàánú fún. Mo ti decide pé mo fún ẹ ní ilé ọmọ tuntun, new womb. Bẹ́ẹ̀ ni sister yìí yọ̀, bẹ́ẹ̀ ni inú ẹ̀ dùn. Nígbà tó dẹ̀ máa padà sí ìlú ẹ̀mí tó ti wá, ó lóun sùn, òun lálàá. Ṣe lòun rọ́kùnrin kan tó ń bọ̀ lọ́dọ̀ òun. Pọ́kùnrin yẹn ṣe ló mú bíi awọ ẹranko, ó mú dání tó ti gbẹ. Ó dẹ̀ ń bọ̀ lọ́dọ̀ òun. Nígbà tó dẹ̀ dọ́dọ̀ òun, ó dẹ̀ fi bo ikùn òun, ó fi ráàdì gbogbo ikùn òun, ó cover ẹ̀. Ọkùnrin yẹn dẹ̀ disappear. Nígbà tí sister yẹn máa jí, ó rí ẹ̀jẹ̀, ó rí pé òun ti ń ṣe nǹkan oṣù. Ní ọdún tó tẹ̀lé lóòótọ́, bí Ọlọ́run ṣe sọ, sister yìí gbé ọmọ wá láti wá jẹ́rìí sí agbára Ọlọ́run. Nǹkan tí sister yìí kálẹ̀ èèyàn mìíràn ni ò nílé ọmọ, àti ẹ̀ ti lose hope, kò tẹ̀lé sọ pé òun fẹ́ lọ marry débi tó máa sọ pé òun fẹ́ bímọ. But sister yìí nígbàgbọ́ nígbà tó ti di àtúnbí wípé kò sóhun tó ṣòro ó ṣe fọ́lọ́run. Ọlọ́run tó dá wa, ó ní gbogbo ẹ̀yà ara wa. Ṣé rí gbàgbọ́ ẹ̀? Nǹkan tó rí nìyẹn. Ó rí wípé kò sóhun tó ṣòro ó ṣe fọ́lọ́run. Ọlọ́run sì ṣe é fún lóòótọ́. Ẹ jẹ́ kí n lo opportunity láti prophesy. Tá bá rí ẹni tó wà láàrin wa ní Bible study ọjọ́ ìní tó ń wojú Olúwa fún ọmọ, kò ní fi ṣe irú nǹkan tó fa wàhálà náà. Mo pa láṣẹ lénìí ní orúkọ Jésù Kristi. Ọlọ́run tó gbé orí òkè Síónì, prayer line yìí tó gbé kalẹ̀, Olúwa tó rántí sister yẹn, tó jẹ́ pé láàrin ọdún kan ó dẹ̀ ṣe ti sister yẹn láṣẹ pé ó dẹ̀ fún ní ọmọ. Níwòyí ọdún tó ń bọ̀ lórúkọ Jésù, tẹ́ bá ti gba ọ̀rọ̀ Ọlọ́run yìí gbọ́, tẹ́ di ọ̀rọ̀ Ọlọ́run yìí tẹ́ dì mú, lórúkọ Jésù ẹ máa gbé ọmọ yín wá lọ́dún tó ń bọ̀ láti wá ṣe ìdúpẹ́ lórí òkè Síónì lágbára Ọlọ́run. Amen. So ọ̀rọ̀ ìyànjú méjìlá ní
ọ̀rọ̀ ìyànjú méjì. Ọ̀rọ̀ ìyànjú wa ó gùn ju Psalm 62 tá a máa ṣe gan, but ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ìyànjú ta ní. Ọ̀rọ̀ ìyànjú àkọ́kọ́ ní verse 11 Psalm 62 tá a fẹ́ ṣe lénìí. Ọlọ́run sọ wípé tèmi ni agbára, gbogbo agbára tèmi ni o, mi ò dẹ̀ kí ń bá ẹnì kankan, mi ò kí ń bá pín ògo mi o, èmi ni mo ní gbogbo agbára o. Dáfídì sọ wípé Ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ó nígbà méjì ló ń gbọ́ o, ipe ti Ọlọ́run ni agbára o. Ṣé wọ́n pé àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tó bá sọ fún yàn lẹ́ẹ̀kan èèyàn lè máa gbọ́ ńgbà mẹ́wàá gan, bọ́rọ̀ yẹn bá ṣe lágbára sí òun ni. Dáfídì sọ wípé ìgbà méjì ni mo gbọ́, ẹ̀kan lọ́lọ́run sọ o pé gbogbo agbára tèmi ni o. Dáfídì sọ pé ìgbà méjì ni mo gbọ́ o, nítorí ó pín sọ́nà méjì o. Mo gbọ́ wípé ẹni tó bá máa gbẹ́kẹ̀lé mi kò ní gbẹ́kẹ̀lé agbára rẹ̀ o, agbára tọlọ́run nìkan ló máa gbẹ́kẹ̀lé. Ó máa gbẹ́kẹ̀lé agbára torí Ọlọ́run nìkan ló ní gbogbo agbára. Agbára tọlọ́run dẹ̀ níyì, ó máa ń gbàlà. Ó nìkan ló lè gbàyàn là kúrò nínú wàhálà o, ó nìkan ló lè fún wa ní ọ̀nà àbáyọ o. Agbára Ọlọ́run yìí nínú ẹ̀ ni àánú wà o, nínú ẹ̀ lórí ọ̀fẹ́ wà o, nínú ẹ̀ ní ìṣẹ́gun wà o, nínú ẹ̀ ní ìwòsàn wà o. Gbogbo nǹkan tó dá, gbogbo nǹkan tá a fẹ́ pátápátá láyé àtẹlé nǹkan tó máa mú wa lọ sọ́run nígbà tá a bá tún kúrò lórí dẹ̀dẹ̀ alààyè yìí, nínú agbára Ọlọ́run ni gbogbo ẹ̀ wà o. Ìyẹn ẹ̀kan. Dáfídì mo tún wá gbọ́ ńgbà kejì wípé gbogbo agbára tọlọ́run ni o. Ọlọ́run yìí iná ajónirun ni o. Ẹni pé tá a bá ka Bible láti Genesis dé Revelation, ẹni pé Ọlọ́run ò dá iná ńgbà tó dá gbogbo nǹkan, torí pé Ọlọ́run fúnra ẹ̀ gangan ní consuming fire o, iná ajónirun òun lọ́lọ́run fúnra ẹ̀ o. Ó fúnra ẹ̀ gangan ó ní consuming fire. So Dáfídì sọ fún wa wípé ìwọ tó bá fẹ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run ó ní sọ pé o ní agbára. Tó bá sọ pé o ní agbára, tó bá lọ fi agbára yẹn tó lọ ṣìlò, agbára tọ́lọ́run fún ẹ ni o, àti ìsọ̀lẹ̀ tó lọ fúnra ẹ gbà níta o. Ọlọ́run fúnra ẹ gangan ló fún ẹ lágbára láti lò agbára yẹn. Tó wá fẹ́ ṣìlò, tó wá gbàgbé ipá agbára yẹn pé Ọlọ́run ló fún ẹ, pé ìwọ kọ́ ló ní agbára, tó wá fẹ́ lò sí ẹni àmì òróró Ọlọ́run, tàbí tó fẹ́ lò sí ọmọ Ọlọ́run, tàbí tó fẹ́ fi lò sí ẹni tí ò ní agbára, Ọlọ́run á wá jẹ́ kó mọ̀ pé òun ní iná ajónirun o. Á jẹ́ kó mọ̀ pé òun ní alágbára tó máa ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ní aláìlágbára lára. Àbí o tiẹ̀ lọ wá agbára lọ síbòmíràn ní kò tiẹ̀ ṣe tọlọ́run, ṣùgbọ́n wá rò pé o ti lágbára kan, torí pé o lágbára yẹn wá fẹ́ lò ó fẹ́ fi jẹ ní àmì òróró Ọlọ́run, ó fẹ́ fi jẹ níyà, ó fẹ́ fi jẹ ọmọ Ọlọ́run, ó fẹ́ fi jẹ níyà. Ó ti kọ lẹ́tà sí wàhálà ní tó bá ṣerú ẹ̀. Torí Ọlọ́run yìí iná ajónirun ni. Iná ajónirun. Dáfídì sọ pé ìgbà méjì ló ń gbọ́ o. Ẹni tó bá fẹ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run láti mọ̀ pé ọ̀nà méjì lọ́rọ̀ agbára Ọlọ́run yìí já sí o. Bó ṣe wà fún gbogbo nǹkan tá a fẹ́ ní dáadáa, bẹ́ẹ̀ ló ṣe jẹ́ iná ajónirun o. Tolúwa máa ṣèdájọ́ oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ o. Gbogbo bọ́tìnì àwọn ọ̀tá tí wọ́n sọ pé wọ́n lágbára àwọn ṣe, ọwọ́ Ọlọ́run ló wà o. Níbi tó jókòó sí kò nílò láti dìde. Bọ́tìnì swíìṣì irú eléyìí tá fi ń tanná, tá fi ń kaná yẹn ni. Tó bá rí pé tẹ́lẹ̀ ìfẹ́ pọ̀ jù, eléyìí fẹ́ ni àwọn ọmọ òun lára jù, eléyìí fẹ́ máa lo agbára tí ò ṣe jù, wáyé ti pa bọ́tìnì yẹn, case close ni o. Kò sẹ́ni tó lè bi Ọlọ́run pé kí ló dé tó tún ṣe bẹ́ẹ̀. A dẹ̀ rí lára Haman àti Mordecai nígbà tí rí Haman ti ṣe tán pé agbára tóun ní yìí ó máa fi pa Mordecai, kó ṣe ó máa gbé sí gálò ni. Ó lọ ṣe gálò sílẹ̀ tó ga kí gbogbo èèyàn lè rí ẹ̀sìn Mordecai ni. Àárọ̀ ọjọ́ tó ti múra pé ó máa lọ, ó máa ṣe pé ibẹ̀ ló máa fi Mordecai tó máa gbé sí gálò yẹn, tó máa ṣe gbogbo ẹ̀, tó máa ṣẹ̀sìn kó tó kú lórí gálò yẹn. Ọlọ́run dẹ̀ rọra wò pé bọ́ eléyìí tó ṣe yẹn ti tó àmọ́ ó yá máa bọ̀. Ó pa bọ́tìnì ẹ̀. Nígbà tó dẹ̀ ti pa bọ́tìnì ẹ̀, case close o. Haman àtàwọn ẹbí ẹ̀ òun náà wá gbé sí gálò tó gbẹ́ sílẹ̀ fún Mordecai o. So gbogbo bọ́tìnì àwọn ọ̀tá ayé mi ọwọ́ Ọlọ́run ló wà. Ìgbà tó bá dẹ̀ wù wá pa gbogbo bọ́tìnì àwọn ọ̀tá tí yín náà. Dáfídì sọ fún wa pé ẹ má bẹ̀rù ọ̀tá o. Ọlọ́run tó jẹ́ alágbára tó ju alágbára lọ yìí ó ní ká bẹ̀rù o, ó ní ká gbẹ́kẹ̀lé o, nítorí gbogbo bọ́tìnì àwọn ọ̀tá wa owó ẹ̀ ló wà.
ṣùgbọ́n ìwọ tó Ọlọ́run fún lágbára tó jẹ́ pé ó máa pé Ọlọ́run ló fún ẹ lágbára irú Àkítófẹ̀ yìí sìn. Ọlọ́run fún Àkítófẹ̀ aríran Dávìdì, òun ló máa ń gba Dávìdì nímọ̀ràn, ó ráyé ó rọ̀run, ó tẹ̀ tún rí àkókò orí táìmù pẹ̀lú. Òun ló ti sọ fún Absalom bó ṣe máa rí bàbá ẹ̀ mú. Irú agbára tọ́lọ́run fi fún ọ, ó wá fẹ́ lò ó against ìránṣẹ́ Ọlọ́run. Àmọ̀kan tó parí tó gbẹ̀yìn Àkítófẹ̀, ó lọ pokùnso ni nígbà tó di pé Absalom ò tẹ̀lé ìmọ̀ òun. So ẹni tó Ọlọ́run bá fún ní agbára, tó bá gbàgbé pé Ọlọ́run ló fún ẹ ní agbára tó bá fẹ́ ṣì lò. Mo rántí Pastor Adébóyè sọ wípé nígbà kan àwọn nígbà tán máa ń ṣe program tán máa ń ṣe ní December, pé bí àwọn èèyàn ṣe máa ń pọ̀ tán wá tó bí millions ni, wípé mọ́tò àwọn tó bá gba Jésù gan, káàdì tán fún wọn tó fi ń kọ orúkọ àwọn tó gba Jésù sí, lọ́rì náà fi ń gbé, lọ́rì náà fi máa gbé decision card nìkan. Wọ́n wá rò pé wow, iṣẹ́ yìí Olúwa eléyìí tẹ́ ń ṣe yìí ó lágbára o, pé àwọn kan ń rìn káàkiri ní káàmpù ni o, pé káwọn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ibẹ̀ jẹ́ bí orí ibi yanrìn, pé àfi báwọn ṣe gbóhùn Ọlọ́run wípé ó yá bẹ́ǹdì gbórí ẹ lọ́lẹ̀. Wọ́n láwọn ti rò pé bí àkọ́kọ́ fẹ́ kọjá lórí àwọn Ọlọ́run ti sọ pé káwọn gbórí lọ́lẹ̀. Wọ́n láwọn gbórí lọ́lẹ̀. Ọlọ́run dẹ̀ sọ pé ó ya èèyàn sórí yanrìn yẹn. Wọ́n láwọn ya èèyàn sórí yanrìn. Ọlọ́run wá sọ pé ó yá fẹsẹ̀ parẹ́. Pẹ̀lú tí wá ń ba àwọn pé kí leléyìí. Wọ́n láwọn fẹsẹ̀ wọn parẹ́. Wọ́n sọ parẹ́ pátápátá. Wọ́n láwọn parẹ́. Ọlọ́run wá sọ pé sórí nǹkan tí mò ń ṣe yìí, ọjọ́ tó bá ti gbàgbé pé agbára mi ni mo fi ń ṣe, tó rò pé agbára tìrẹ ni, pé bẹ́ẹ̀ làwọn ṣe máa pa wọ́n rẹ́ pátápátá, pé kò sẹ́ni tó máa rántí pé èèyàn kan wà tó ń jẹ́ Adébóyè o. Ó lè ṣe mọ́ ní bàbá oníbàbá tí wọ́n á jọ máa lọ jẹ́jẹ́ wọn tí ò mọ̀ kí n sọ wọ́n á ní when they came to us, nígbà tá a dẹ̀ gbàdúrà fún wọn, bàbá yẹn òun ló ṣe rán lọ jẹ́jẹ́. So ẹni tó bá fẹ́ bá Ọlọ́run pín ògo ẹ̀, tó fẹ́ bá sọ wípé mo lágbára tí mo lè lò, Ọlọ́run máa ń fi irú èèyàn bẹ́ẹ̀ sílẹ̀ ni o, kó máa fi agbára títí ẹ̀ kó máa lò náà. Ọlọ́run ò kì í báyàn pín agbára ẹ̀. A dẹ̀ rí ìgbà tí Nebukadneza tó jókòó náà tó wora ẹ̀ títí sọ pé òun ló ń ṣerú eléyìí, òun gan ti voice of God, ohun Ọlọ́run leléyìí. Ọlọ́run wò pé ìwọ ọ̀dẹ̀ èèyàn lásán ni èmi gangan lálágbára, lọ máa jẹ koríko náà pẹ̀lú àwọn ewúrẹ́, tó bá jẹ́ lọ́dún 7 ká wò bóyá wàá mọ̀ pé alágbára kan wà tó ju alágbára lọ, tó yẹ pé òun ló fún ọ lágbára tó fi ṣe gbogbo nǹkan tó ṣe yìí. So David sọ fún wa wípé gbogbo agbára tí Ọlọ́run ni o, torí power máa ń corrupt o. Tágbára tọ́lọ́run bá ti fúnyàn lágbára, ọ̀pọ̀lọpọ̀ ló máa ń gbàgbé pé agbára yìí tèmi kọ́ tọ́lọ́run ni o. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe agbára, wọ́n á máa ṣì lò. David sọ wípé ẹni tó bá ṣe irú ẹ̀, Ọlọ́run máa ń parẹ́ ni o, iná ajónirun ni o, àbí ẹni tó lọ gbàgbára níbì kan tó ti rò pé òun lágbára, òun lè máa lò bó ṣe wu òun. David sọ wípé má ṣe o, má ṣe. Ẹni tó bá ṣe irú ẹ̀, Ọlọ́run máa ń jó wọn run ni o. Iná ajónirun òun ni Ọlọ́run yìí o. Ìkejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ká tó lọ ka Psalm 62. Crisis management, ìṣàkóso aáwọ̀. Tó bá di pé lákòókò tí ṣòro tí aáwọ̀ bá dé, irú àkókò tí David wà yìí ní Psalm 62, kí ló nígbàgbọ́ lè ṣe? David gbà wá níyànjú ní Psalm 62 nǹkan tá lè ṣe o. David sọ wípé tí irú àkókò bí eléyìí tó bá ṣẹlẹ̀, David sọ wípé ó ní àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe ní pé dúró de Olúwa o, wait, dúró de Olúwa o, má yà lọ síbi òmíràn o, má ní plan B, plan C, plan D. Tó bá lọ síbòmíràn tó dúró de Olúwa, ìgbèkùn ni o, bondage ni o, bondage ni. Sátánì ò ní nǹkan kan tó dá tó fẹ́ offer anybody o. 3-fold ministry ló ní: to steal, to kill, to destroy. Ó ti tán. Láti jalè, láti pa àti láti parun. So o lè lọ, tó bá lọ bá fún wàhálà tó sọ pé inú ẹ á fún ẹ ní àfòfòrí padà. David sọ pé má ní plan B, má ní plan C, má ní plan D. Ọlọ́run alààyè yìí, Ọlọ́run alágbára gíga yìí nìkan kò ní kó dúró dé o. David sọ pé dúró de Ọlọ́run. Ó nítorí láti Ọlọ́run yìí nìkan
ó ní ọ̀nà àbáyọ o, ó nìkan ló lè fún wa lọ́nà àbáyọ o. Lọ́dọ̀ Ọlọ́run yìí nìkan ni ìgbàlà wa wà o. Ó dẹ̀ tún fún wa ní ìdí tó jẹ́ pé a ṣe ní láti fi dúró de Olúwa. Kò ṣe pé ó kàn sọ fún wa pé kẹ́ dúró de Olúwa nìkan, ó tún fún wa ní ìdí tá a ṣe ní láti dúró de Olúwa. Dáfídì sọ pé tó bá dúró de Olúwa lákòókò náà, òun ní agbára rẹ, òun gan ló máa pọ̀ sí. Ṣé rántí pé Isaiah 40:31 Isaiah 40:31 sọ wípé ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe, wọ́n ó fi ìyẹ́ gun òkè bí idì, wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Ìyẹn tó bá dúró de Ọlọ́run ni o. Lákòókò náà lèèyàn máa ní agbára. Torí ẹni tí ò bá dúró de Ọlọ́run, tí ò gbẹ́kẹ̀lé Ọlọ́run, kò ní ságbára mọ́ o. Tí ò bá sì ti gbàgbára mọ́, ìgbà yẹn la máa gbọ́ pé gbogbo ẹ̀jẹ̀ ti sú àwọn ti ẹ̀rẹ́dì àti ṣe. Ìyá ṣe mọ̀ nǹkan tí ò jẹ́ kí onígbàgbọ́ máa sọ lẹ máa gbọ́ lẹ́nu wọn. Ṣùgbọ́n téèyàn bá lè dúró de Ọlọ́run, níbẹ̀ lèèyàn máa ti rí agbára. So Dáfídì sọ wípé dúró de Ọlọ́run. Tó bá dúró de Ọlọ́run yìí, ó máa tọ́ ẹsẹ̀ rẹ sí ọ̀nà àbáyọ o, ọ̀nà tó máa gbà jáde kúrò níbẹ̀. Pé Ọlọ́run yìí ó máa tọ́ ẹ. A rí pé ìgbà tí Dáfídì tó gbọ́ pé Ahitofel pé ó ti darapọ̀ mọ́ Absalom, Dáfídì ní kíákíá, torí pé ó dúró de Ọlọ́run, torí pé ó fọkàn rẹ̀ gbogbo sí Ọlọ́run, torí pé agbára rẹ̀ nínú Ọlọ́run ló wà. Dáfídì tètè mọ̀ wípé àdúrà tó yẹ kí n gbà ní wípé Olúwa bà ìmọ̀ Ahitofel bàjẹ́. Nǹkan tí Dáfídì ṣe bọ́ ká ní pé kò dúró de Ọlọ́run, ká ló ti jẹ́ kí bẹ̀rù bójó mú òun, kó máa wá plan B plan C ni, kò ní mọ̀ nǹkan tó yẹ kó ṣe. So Dáfídì sọ pé tá a bá dúró de Ọlọ́run, ó máa tọ́ ìgbésẹ̀ wa sí ọ̀nà. Ìwé Proverbs, ìwé òwe orí 3 ẹsẹ̀ 5 sí 7. Proverbs chapter 3:5-6 sọ wípé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Olúwa lè tọ́ ipa ọ̀nà wa pé ọ̀nà báyìí ni kò gba, ibi tó sèfù lélẹ̀, ọ̀nà àbáyọ lélẹ̀. Ṣùgbọ́n tí ò bá dúró de Ọlọ́run kò lè rí irú ẹ̀ o. Job 14:14 Job orí 14 ẹsẹ̀ 14 sọ wípé gbogbo ọjọ́ ìgbà tí a là sílẹ̀ fún mi ni èmi yóò dúró de o. Mo máa dúró de Ọlọ́run yìí ni o, títí àmúdọ̀tun mi yóò fi dé. Ìyàwó ẹ̀ tiẹ̀ sọ fún wípé curse God and die. Job ní aláìmọ̀kan ni ẹ́. Job ní òun máa dúró gbogbo ọjọ́ òun máa fi dúró ni o. Òun mọ̀ pé Ọlọ́run yìí ó máa come true fóun títí àmúdọ̀tun òun yóò sì fi dé. Lóòótọ́ àmúdọ̀tun Job sì dé. Gbogbo nǹkan tí ó sọnù ìlọ́po méjì òun Ọlọ́run fi dá gbogbo ẹ̀ padà fún Job. So ẹ má jẹ́ ká kánjú o, ẹ má jẹ́ ká kánjú ju Ọlọ́run lọ, torí pé téèyàn bá ti kánjú ju Ọlọ́run lọ, ohun tó léwu ni o. So Dáfídì sọ wípé ohun àkọ́kọ́ tá láti ṣe ni wípé ká dúró. Ohun èkejì tá máa ṣe ni pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí nìkan o. Trust him alone o. Má gbẹ́kẹ̀lé ènìyàn o. Má gbẹ́kẹ̀lé ènìyàn. Dáfídì sọ wípé gbẹ́kẹ̀lé Ọlọ́run nìkan. Ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni o. Asán ni. Dáfídì sọ pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí, pé Ọlọ́run yìí òun gangan ni àpáta tó fẹsẹ̀ múlẹ̀, àpáta tó dúró ni o, tí kò sí nǹkan kan tó lè yẹ̀ èèyàn téèyàn bá dúró sórí àpáta yẹn. So Dáfídì sọ wípé ẹni tí ò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, ṣe rí ó máa wà overwhelm ó tán ni o. Ayé ò ní borí wa lógun lórúkọ Jésù. Ṣe rí wàhálà ayé, ogun ayé á borí ẹni tí ò bá gbẹ́kẹ̀lé Ọlọ́run. Àfi kéèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí nìkan lóòótọ́, so that Ọlọ́run á lè jẹ́ ààbò fún wa, Ọlọ́run á lè jẹ́ ọ̀nà àbáyọ, á lè jẹ́ fún wa. So Dáfídì sọ wípé a láti gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìdí tá a máa ṣe gbẹ́kẹ̀lé Ọlọ́run ni wípé gbogbo agbára t'Ọlọ́run ní o. Gbogbo agbára, kò sálágbára kankan tó wà níbì kan tó lágbára tó Ọlọ́run o. Agbára tó máa gbà wá là kúrò nínú situation yẹn, Ọlọ́run ló ní. Agbára tó máa fi dí pẹ̀lú àwọn ọ̀tá tó jẹ́ kí nǹkan yẹn tiẹ̀ ṣẹlẹ̀, Ọlọ́run ló ní. Èyí tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ gan ló mú wá, tá bá gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí náà ló lágbára láti tún dáríjì wá. Dáfídì sọ pé Ọlọ́run yìí nìkan kò ní ká gbé
ẹ̀kẹ́ pagbọ́kàn wálé. Gbogbo agbára ti Ọlọ́run ni. 1 Peter chapter 5 verse 11. 1 Peter chapter 5 verse 11 sọ pé tirẹ̀ ni ògo àti agbára títí láé. Ẹ̀yin èèyàn Ọlọ́run, ta ló lágbára? Jésù ló lágbára àtògo. Jésù ló lágbára, Èdùmàrè ọba títí láé. Ohun ẹ̀kẹta tí Dáfídì sọ pé a lè ṣe òun ni wípé pour out yourself to God. Ó ní tú ọkàn yín jáde níwájú Ọlọ́run. Kò ṣe lamentation ló, má lament o. Ó ní bó ṣe rí nínú ọkàn rẹ, bó ṣe ń ṣe ẹ̀yìn gangan, tó bá tẹ̀ nílò láti sunkún, you can cry. Dáfídì sọ pé tú ọkàn rẹ jáde níwájú Ọlọ́run, kì í ṣe níwájú ènìyàn o. Má lọ tú ọkàn rẹ jáde níwájú ènìyàn o. Ẹni tó máa rojọ́ fún, tó máa sọ tó yẹ pé òun gangan ló wà nídìí ọ̀rọ̀ yẹn. Ṣé kò ṣe pé update, èèyàn tó náà fún ní update ni, èèyàn tó ń sọ fún bí nǹkan ṣe ń lọ sí ni. Dáfídì sọ wípé tú ọkàn rẹ jáde níwájú Ọlọ́run, kì í ṣe níwájú ènìyàn. Pẹ̀lú àdúrà ni o. Nínú àdúrà lèèyàn ṣe ń tú ọkàn rẹ̀ jáde sí Ọlọ́run. Isaiah 41 verse 21. Isaiah 41 verse 21 sọ wípé mú ẹjọ́ yín wá ni Olúwa wí. Mú ọ̀ràn dájúdájú yín jáde wá ni ọba Jákọ́bù wí. Ìyẹn ni pé present your case. Ọlọ́run ló ń bá wa sọ. Ẹni pé bàbá dáadáa ni. Ó ní wá present your case, ká wo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ṣé nǹkan tí mo sọ nínú ọ̀rọ̀ mi ṣóun ló ń ṣẹlẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Ìwọ wá present case, ó fún wa lóore ọ̀fẹ́ ká present case wa. Jákọ́bù orí 5 ẹsẹ̀ 13, James 5 verse 13 sọ wípé inú ẹnikẹ́ni há bàjẹ́ nínú yín bí? Ó ní jẹ́ kó gbàdúrà. Àdúrà nìkan ni. Agbára ò kì í gbà, àdúrà ló ń gbà. Àdúrà nìkan ló ń gbà. Àdúrà nìkan la lè fi bá Ọlọ́run sọ̀rọ̀ o. Àdúrà nìkan ni. Ohun ẹ̀kẹrin tí Dáfídì sọ pé ká ṣe ni wípé kéèyàn worship passionately. Mo fẹ́ sọ̀rọ̀ nípa eléyìí. Ìjọsìn láti inú ẹ̀mí, ká worship Ọlọ́run in spirit and in truth. Ṣé rí worship ó yàtọ̀ sí praise o. Tá bá ń praise Ọlọ́run, à ń gbé Ọlọ́run ga ni o. Tá bá ń worship, à ń sọ fún Ọlọ́run ẹni tí Ọlọ́run jẹ́ ni o. Ìyàtọ̀ wà láàrin worship àti praise. Lóòótọ́ tá bá ń praise Ọlọ́run, Ọlọ́run á dìde, Ọlọ́run á intervene. Ṣùgbọ́n tá bá ń worship Ọlọ́run, inú Ọlọ́run máa ń dùn yàtọ̀. Ọlọ́run tí ẹ máa ń dìídì wá ẹni tó máa worship òun in spirit and in truth ni. Ṣé rí worship ó rí bí oríkì, ó rí bí pé ká máa sọ oríkì èèyàn. Torí pé Ọlọ́run ò lè tún ara rẹ̀ dá. He is God, kò tún lè tún ara rẹ̀ dá. Tá bá ń sọ fún Ọlọ́run ẹni tó Ọlọ́run jẹ́, ó máa ń jẹ́ kó rí Ọlọ́run wú, ó máa ń jẹ́ kí inú Ọlọ́run dùn. Torí pé Dáfídì jẹ́ worshipper. Dáfídì jẹ́ ẹni tó máa ń jọ́sìn nínú ẹ̀mí àti ní òtítọ́ nínú ibi igbó tí bàbá ẹ̀ fi sí, àti ẹ̀mọ̀ bóyá ó ní ìyá. Igbó tán fi sí. Ọlọ́run máa ń wò pé ọmọ yìí á dẹ̀ wá ń bẹ̀, á di pẹ̀lú jìtá ẹ̀, á dẹ̀ máa worship Ọlọ́run, á máa sọ ẹni tó Ọlọ́run jẹ́, á máa sọ ẹni tó Ọlọ́run jẹ́. Ìwé John chapter 4 23 to 24. Ìwé Jòhánù orí 4 ẹsẹ̀ 13 sí 14. Ó sọ pé ṣùgbọ́n wákàtí ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, nígbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin Baba ní ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni Baba ń wá kí ó máa sin òun. Ṣẹ́rí, Ọlọ́run ń wá ẹni tó máa sìn, tó máa ṣe ìjọsìn fún wọn ni. Torí Ọlọ́run ò lè tún ara rẹ̀ dá. Inú Ọlọ́run máa ń dùn nígbà tí a bá rán Ọlọ́run létí ẹni tí Ọlọ́run jẹ́. Ẹ jẹ́ kí n fún yín ní example worship. Kábíyèsí o, kábíyèsí o, ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe é gbámú, òsángìrì làgìrì ò làgìrì kàkàkà, afúyẹ́ gẹ́gẹ́ tí ò ṣe é gbé, jìgbìnì 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 bí àtẹ ẹ̀lẹ̀kẹ̀, ọlọ́wọ́ gbọgbọrọ ọlọ́wọ́ gbọgbọrọ ọlọ́wọ́ gbọgbọrọ tí ìyọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn ayé o. Èmi ni tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, alábẹ́ àǹsáàsì o. Ọba mímọ́ tó ń ṣe mímọ́, ó ń sọ mímọ́, ó ń jẹ mímọ́, adé orí mímọ́, ìrùkẹ̀rẹ̀ mímọ́, ọ̀pá àṣẹ mímọ́. Àwọn àgbààgbà 24 wọ́n ń kọ mímọ́. Ṣé rí pé
mò ń sọ ẹni tọ́lọ́run jẹ́ fún wọn ni. Kábíyèsí lọ́lọ́run, kò sí babaláyé tó lè bí pé kí ló dé tó ṣe nǹkan bí eléyìí. Kábíyèsí ni. Ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ò ṣe é gbámú. Kò sẹ́ni tó lè wo ọ̀run yìí bó ṣe wà kó sọ pé bó ti ṣe wà ń bí òun ní òun fẹ́ fọwọ́ òun fẹ́ fi fà jábọ́ sílẹ̀. Kò sẹ́ni tó lè ṣe é. That's who God is. Òsangìrì làgìrì ni ò làgìrì kàkàkà. Ariwo lásán ló kàn jẹ́ pariwo, wọ́n pariwo ni ògiri Jẹ́ríkò dẹ̀ là ó sán ó fọ́ lulẹ̀ ni. That's who God is. So when we tell him, tá bá ń sọ fún Ọlọ́run ẹni tó Ọlọ́run jẹ́, à ń gbé Ọlọ́run ga, à ń sọ fún wípé this is who you are. Ẹ wo Bartimaeus nígbà tó máa gbàdúrà. Bartimaeus sọ wípé Jesus, son of David, have mercy on me. Jésù bójú wẹ̀yìn ni. Ẹ̀kan tí Blind Bartimaeus ń ṣe ni pé Jésù mo mọ̀ ọ́, ìwọ ni Jésù. Mo dẹ̀ mọ̀ ọ́ délédélé, ọmọ Dáfídì ni ẹ́. Mo mọ̀ pé ọmọ Dáfídì, ìran Dáfídì, ọmọ Dáfídì gangan ni ẹ́. Mo dẹ̀ mọ̀ pé aláàánú ni ẹ́. You are a merciful God. So wá ṣàánú fún mi. Nítorí pé aláàánú ni ọ́, wá ṣàánú fún mi. Jésù láti yí padà wò ni pé ẹni tó pè mí yìí ẹni yìí mọ̀ mi. Irú ìyá wa ní Olúwa ń sìn. Tá bá rí ẹni tó join orí òkè sí tó pè wọ́n lórúkọ wọn, kán tó marry àtorúkọ bàbá wọn tó tún fi middle name wọn sí. Tí wọ́n dẹ̀ mẹ́ni ẹbí tá bá ṣe tán wọ́n máa pe ẹni yẹn pé jọ̀ọ́ ń bo ló ti mọ̀ mí. Torí àkúkú mọ ní wọn, àmọ́ middle name wọn. So Jésù mọ̀ ìpẹ́ tó mọ̀ mí délé òun leléyìí. Ńṣe ni Bartimaeus ńṣe ló worship, ńṣe ló sọ oríkì Ọlọ́run, ńṣe ló kí Ọlọ́run. Òní Jésù ṣe yíjú padà wípé ẹni yìí mọ̀ mí délé. So Ọlọ́run fẹ́ olùjọ́sìn, ẹni tó máa sin Ọlọ́run in spirit and in truth. Dáfídì jẹ́ ẹni tó ń sin Ọlọ́run nínú ẹ̀mí àti nínú òótọ́. Dáfídì á pe orúkọ Ọlọ́run, orúkọ tó mọ̀ wípé ẹni tó Ọlọ́run jẹ́ leléyìí. Nítorí Ọlọ́run ti ṣerú ẹ̀ fún àwọn bàbá rẹ̀. Ọlọ́run ti ṣerú ẹ̀ fún nínú ayé òun fúnra rẹ̀. Ó wá ń sọ ipò Ọlọ́run, nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ yẹn tó wá ṣe again. So worship ni Dáfídì máa fi ń really move Ọlọ́run. A ní láti máa worship. It's okay ká máa praise Ọlọ́run ṣùgbọ́n ká máa fi worship sí i. Ká máa sọ fún Ọlọ́run ẹni tí Ọlọ́run jẹ́. And the last one ni wípé ká má bẹ̀rù ọ̀tá kankan o. Gbogbo agbára t'Ọlọ́run ni o. Gbogbo bọ́tì mo ṣe sọ, gbogbo bọ́tì ayé àwọn ọ̀tá wa ọwọ́ Ọlọ́run ló wà o. Ká má bẹ̀rù ọ̀tá, Ọlọ́run ni ká bẹ̀rù. Torí Ọlọ́run máa ṣèdájọ́ ọ̀tá o. Ọlọ́run máa ṣèdájọ́ ọ̀tá. Mo ti sọ fún wa pé iná ajónirun òun lọ́lọ́run, ó máa ṣèdájọ́ ọ̀tá. He will judge the enemy. Àyí tó fẹ́ tó torí pé ó fẹ́ gbẹ̀san lára Dáfídì. Tí ó ké pe Ọlọ́run pé k'Ọlọ́run gbẹ̀san fóun tó fẹ́ fúnra ìgbẹ̀san lára Dáfídì. Àrídájọ́ ẹ̀ 2 Samuel chapter 17 verse 23. A rí pé òun fúnra ẹ̀ gan ṣe ló pokùnso. Ọba Dáfídì dẹ̀ padà sórí ìtẹ́ o. So ká má bẹ̀rù ọ̀tá. Ọlọ́run ò ní ká bẹ̀rù. Ọlọ́run tó jẹ́ alágbára tó máa ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ní aláìlágbára. Ẹni tó yẹ ká gbẹ́kẹ̀lé nìyẹn. Ẹ jẹ́ ká wá ka Psalm 62. Àní pẹ́ ọ̀rọ̀ ìyànjú yẹn ló ṣe pàtàkì jù láti fi explain ẹ̀. Mo sọ fún wa pé Psalm 62 àkókò ìṣọ̀tẹ̀ Absalom ni. Àdúrà ẹni tó wà nínú ìgbèkùn ni. Ó kò dípá àkókò náà Dáfídì fún àwa gan ní advice. Ó gba àwa fúnra wa gan níyànjú. Story yẹn ẹ lè lọ kà ní 2 Samuel chapter 15. Ẹ lọ ka 2 Samuel chapter 15. Ẹ rí gbogbo story yẹn. So Dáfídì sọ wípé Ọlọ́run òun ni ààbò wa. Title ẹ̀ nìyẹn, Ọlọ́run ni ààbò wa. Ní verse 1, Dáfídì sọ wípé Ọlọ́run nìkan lé ọkàn mi dúró jẹ́dé o. Ọlọ́run nìkan. Nítorí nínú Ọlọ́run nìkan ni ìsinmi wà fẹ́mi o. Dáfídì sọ wípé nínú Ọlọ́run nìkan kò tún sọ́nà mìíràn. Kò sí plan B, kò sí plan C o. Ọlọ́run nìkan lé ọkàn mi dúró jẹ́dé. Mo dúró ni o nínú Ọlọ́run. Kò síbi tí mò ń lọ. Ibi t'Ọlọ́run fi mí sí ibẹ̀ ni màá wà. Mo dúró de Ọlọ́run ni. Ọlọ́run nìkan lé ọkàn mi dúró jẹ́dé. Ó dẹ̀ sọ ìdí fún wa. Ó ní ìdí ni pé láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìgbàlà mi o. Látọ̀dọ̀ Ọlọ́run yìí wá nìkan ni ìgbàlà mi wà o. So mo máa dúró. Ibi tí ìgbàlà yẹn bá wà lèèyàn máa dúró sí. My security is in God alone. Kò síbi tí mò ń lọ. Òní Dáfídì ń sọ.
so ká má wọ́rì, ká má gbéra wa lọ́kàn sókè. Ẹ tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run, tó bá ti dúró de Ọlọ́run, kò nídìí pé ó ń gbéra ẹ̀ lọ́kàn sókè o. Gbẹ́kẹ̀lé Ọlọ́run, ó ti tó. Ní verse 2, David wá ń sọ pé torí Ọlọ́run yìí, ó nìkan ní àpáta mi o. Ìdí tí mo ṣe ń dúró de Ọlọ́run ni o. Pé torí mo sọ pé màá dúró, èmi máa wait ni o, I'm waiting. Irú Ọlọ́run ni màá dúró de Ọlọ́run ni o. Ó dẹ̀ ń sọ ìdí fún wa. Ó ní torí pé Ọlọ́run yìí nìkan òun ni àpáta mi. Ibi téèyàn lè dúró dé, tẹ́sẹ̀ èèyàn tó máa dúró ṣinṣin, tẹ́sẹ̀ èèyàn ò ní yẹ̀. Oní Dáfídì sọ pé torí Olúwa òun ni àpáta mi. Ṣé rí pé èmi ló ń sọ, kò sọ pé àpáta gbogbo wa. Ó ní Ọlọ́run yìí nìkan òun ni àpáta mi àti ìgbàlà mi. Ó nìkan ló ń gbà mí là. Ìgbà tí kìnìún wá, ó gbà mí là. Ìgbà tí àmọ̀tẹ́kùn wá, ó gbà mí là. Ìgbà tí Gòláyátì wá, ó gbà mí là. Ìgbà tí Sọ́ọ̀lù fún rẹ̀ gan gbógun dé, ó gbà mí là. Tí n bá lọ ja ogun, òun náà ló ń gbà mí là. So David sọ wípé ìdí tí màá ṣe dúró de Ọlọ́run yìí ni pé ó ní àpáta mi o, ó ní ìgbàlà mi, ó sì ní ààbò mi, òun ló ń fún mi lágbo gbogbo ìgbà tí gbogbo ọ̀tá bá dé o. Òun nìkan, òun ló ń fún mi ní ààbò tọ́wọ́ ọ̀tá tí ò fi ràn mí, tí pa wọn tí kò fi ká mi. Ó ní so èmi kì yóò ṣípò padà jọjọ. Ìyẹn ni pé mi ní bẹ̀rù púpọ̀, mi ní gbọ̀n púpọ̀. Dó lákòókò yẹn o tó ń sá lọ o. Ẹ mọ̀ pé David ń sá lọ láì wọ bàtà ni. 2 Samuel 15 verse 3. 2 Samuel 15 verse 3. Ó sọ pé David sì ń gòkè lọ ní òkè igi òróró. Ó sì ń sọkún bí òun ti ń gòkè lọ. Ó sì borí rẹ̀. Ó ń lọ láì ní bàtà ní ẹsẹ̀. Gbogbo ènìyàn ni ó wà lọ́dọ̀ rẹ̀. Olúkúlùkù ọkùnrin sì borí wọn. Wọ́n sì ń gòkè, wọ́n sì ń sọkún bí wọ́n ti ń gòkè lọ. Àkókò tí ò bá látébù, tí ò dá rárá ni. David, even though kò ṣe pé kò gbọ̀n, David gbọ̀n, but David mọ̀ mí pé mo sì ní àpáta kan, mo ní ìgbàlà látọ̀dọ̀ Ọlọ́run wá, òun sì ní ààbò mi. So ó sọ pé I won't be greatly shaken. Mi ò ní gbọ̀n púpọ̀. Ó ṣe pé mi ò gbọ̀n, mo gbọ̀n díẹ̀, but mi ní wà, I won't be greatly shaken. So ní verse 3, David wá ń sọ wípé ẹ̀yin ò ti máa rọ́lu ènìyàn kan pẹ́ tó. Ẹ̀yin èèyàn, ṣé èèyàn kan náà tẹ fẹ́ pa, èèyàn kan náà tẹ ṣàfẹ́, òun lè ṣe gbogbo nǹkan tó tẹ́lẹ̀ yìí. Ó ní gbogbo yín ló fẹ́ pa, gbogbo yín lẹ ṣàfẹ́ pa èèyàn kan David yìí nìkan náà ni o. Bí ògiri tí ó bì wó àti bí ọgbà tí ń wó lọ. David rí ara ẹ̀ bí ògiri tó ń bì wó àti bí ọgbà tó ti fẹ́ wó. David sọ pé ọgbà yóò ti fẹ́ wó, ògiri yẹn ti rẹ́dí àti fẹ́ wó. Ẹ ṣáàdẹ̀ fẹ́ make sure pé ẹ wó pátápátá. Ìyẹn ni pé ẹ ṣáàfẹ́ make sure pé ẹ lé òun kúrò lórí oyè. Nǹkan tí David fẹ́ sọ nìyẹn. Ẹ ṣáàfẹ́ gba ipò yẹn, ẹ ṣáàfẹ́ gbà lọ́wọ́ òun. Ẹ fẹ́ yọ òun kúrò lórí ipò ọba, so that gbogbo ìlérí Ọlọ́run kó má lè ṣẹlẹ̀ lórí David. Ibi táwọn ọ̀tá ń lọ nìyẹn. Verse 4 wá sọ wípé kìkì ìró wọn ní láti já àtilẹ̀ kúrò nínú ọlá rẹ̀. Gbogbo èrò plan wọn, gbogbo nǹkan tó ń rò nìyẹn. Ká já kúrò, kó má jẹ ọba lórí Ísírẹ́lì mọ́. Kò sí nǹkan tó fẹ́ ṣe jù yẹn lọ. David sọ pé wọ́n ń ṣe inú dídùn nínú èké. Inú èké láti ń ṣe inú dídùn o. Wọ́n ń fi ẹnu wọn súre, ṣùgbọ́n wọ́n ń gégùn ní inú wọn. Àwọn olójú méjì, two face. Ṣẹ́rí, wọ́n á fẹnu wọn, wọ́n á fi súre ọba Dáfídì. Nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí, àwárí ẹ̀ padà lágbára Ọlọ́run o. Àti ẹ̀ bá ìgbà àwẹ̀, àti ẹ̀ bá ṣe, ṣùgbọ́n nínú wọn wọ́n ń gégùn fún ni. Ò tí mọ̀ nǹkan kan, máa lọ káwo bó ṣe máa padà. Irú àwọn èèyàn tó wà, irú àwọn èèyàn nìyẹn o. David sọ wípé wọ́n kàn fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun jáde ni o. Bí wọ́n ti ń fi ẹnu súre, bẹ́ẹ̀ ni wọ́n ń fi ẹnu wọn, bẹ́ẹ̀ lọ inú wọn, wọ́n fi inú ṣépè, bò wọ́n fẹnu súre. Àwọn olójú méjì. Òun la ṣe ní láti wà careful pẹ̀lẹ́ tá máa sọ ọ̀rọ̀ ayé wa fún. Ní verse 5, David wá ń bára ẹ̀ sọ̀rọ̀. Ṣé mo pé èèyàn máa ń bára ẹ̀ sọ̀rọ̀? David wá sọ pé ìwọ ọkàn mi, ìwọ ṣáà dúró jẹ́ de Ọlọ́run o. Gbogbo ilé táwọn ọ̀tá ń ṣe yẹn, ìwọ máa wò ó. Ọlọ́run wà tó lágbára jù wọ́n lọ. Ìwọ ọkàn mi ṣáà dúró jẹ́ de Ọlọ́run. Wait, ìwọ ọkàn mi wait. Just wait o. Nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìrètí mi o. Látọ̀dọ̀ Ọlọ́run ní ìrètí gbogbo wa wá o. Ẹni tí ìrètí ẹ̀ bá ti sí inú Ọlọ́run, ìmọ̀ kan tí mo lè sọ o.
látọ̀dọ̀ Ọlọ́run ni ìrètí wa wà. Ìwé òwe 23:8, ìwé òwe 23:8 sọ verse 18, 23:18 sọ wípé nítorí ìkẹyìn ń bẹ ní tòótọ́, surely there is an end. Kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí ò lópin. Kò sí nǹkan tí ò ní expiration date. David sọ, Solomon ló sọ ní ìwé òwe yẹn wípé nítorí ìkẹyìn ń bẹ ní tòótọ́, ìrètí rẹ kì yóò sì ké kúrò. The expectation, your expectation shall not be cut off. Ìlérí Ọlọ́run fún gbogbo wa nìyẹn. So nínú Ọlọ́run ni ìrètí wa wà. Ìrètí yìí sì rèé, kò ní cut off. Olúwa ò ní gé kúrò. Olúwa ò ní gé kúrò nítorí aláàánú lọ́lọ́run. Bí Job ṣe sọ ní Job 14:14 pé òun máa dúró de Ọlọ́run títí àmúdọ̀tun òun yóò fi dé. David sọ pé nǹkan tóun máa ṣe nìyẹn o. Ìwọ ọkàn mi ṣáà dúró jẹ́ de Ọlọ́run. So ní verse 6, David wá ń sọ wípé ìdí tóun máa ṣe dúró de Ọlọ́run ni wípé ó nìkan lé àpáta mi o àti ìgbàlà mi, òun lé ààbò mi. Ṣé àwọn kò ti sọ tẹ́lẹ̀, ó tún repeat ẹ̀ kẹ́lẹ̀ mọ̀ pé emphasis nìyẹn wípé ó nìkan lé àpáta mi o, òun nìkan ní ìgbàlà mi o, òun sì lé ààbò mi, a kì yóò ṣí mi nípò. Ṣé mọ̀ pé ní verse 2 ó sọ pé òun ò ní gbọ̀n púpọ̀, I won't be greatly shaken. Ṣùgbọ́n ní verse 6 ó wá sí ẹ̀ wá ń sọ categorically pé kò tiẹ̀ sẹ́ni tó lè ṣí mi nípò. Faith yẹn ó ti tún grow sí. David wá ń sọ pé nísìnyí o, mo dúró ṣinṣin ní lórí àpáta náà, kò sí ẹni tó lè ṣí mi nípò. Yẹn ni pé bí mo ṣe ń lọ yìí, màá tún padà, mo dẹ̀ tún máa dọba, mo tún máa wá jókòó sípò ọba yẹn lórí ní Ísírẹ́lì yẹn. So David sọ wípé a kì yóò sì ṣí mi nípò, a ní ṣí mi nípò rárá. Ní verse 7 ó wá sọ wípé nípa Ọlọ́run ni ìgbàlà mi, nítorí pé nípa Ọlọ́run ni ìgbàlà mi, kò sẹ́ni tó máa lè ṣí mi nípò. Torí Olúwa máa gbà mí là, ó máa gbà mí kúrò nínú àkókò tí mo wà yìí. Ọlọ́run yìí òun ni ògo mi, òun náà ló fi mí jọba. Òun ló fi mí jọba lórí Ísírẹ́lì. Mi ò wá láti ilé ọba, mi ò kò qualify, ìran Dáfídì ò jọba rí, ṣùgbọ́n Ọlọ́run yìí òun ni ògo mi, òun náà ló fi mí jọba. Kò lè gba ògo náà. Ọlọ́run ò kì í ṣe bẹ́ẹ̀. Ògo tó ti fúnyàn, àfẹn tó bá ń bọ́ Ọlọ́run ṣagídí nìkan tó fẹ́ bọ́ Ọlọ́run pé ògo ẹ̀ nìkan ni. David sọ pé Ọlọ́run yìí o, òun ni ògo mi, òun sì ni àpáta agbára mi, àpáta tí mo dúró lé ni, àpáta tí ò lè yẹ̀. Òun lọ́lọ́run yìí. Ààbò mi sì ń bẹ nínú Ọlọ́run. Ààbò mi nínú Ọlọ́run yìí ló wà. Torí Ọlọ́run yìí, Ọlọ́run májẹ̀mú ni o. Ó ti ṣe májẹ̀mú pẹ̀lú àwọn bàbá wa ní Ísírẹ́lì wípé Isaiah 45:17, Isaiah 45:17 ó sọ wípé ṣùgbọ́n a ó fi ìgbàlà àìnípẹ̀kun gba Ísírẹ́lì là nínú Olúwa. Ìgbàlà àìnípẹ̀kun òun lọ́lọ́run ṣèlérí o fún Ísírẹ́lì àti fún àwa. Ó sọ pé ojú kì yóò sì tì wá, bẹ́ẹ̀ ni a kì yóò dààmú títí ayé àìnípẹ̀kun. Májẹ̀mú tọ́lọ́run ní pẹ̀lú Ísírẹ́lì nìyẹn. So David ṣe sọ wípé nínú eléyìí tí mo wà yìí náà, ó sì máa fi ìgbàlà rẹ̀ gbà mí. Kò tẹ̀ ṣe táyé nìkan, ìgbàlà tó máa tún mú mi dọ́dọ̀ Ọlọ́run yẹn gan forever, àìnípẹ̀kun, Olúwa ti ṣèlérí sílẹ̀ fún wa. So òun ni ààbò mi. Kò kì í ṣọba tó máa ń sọ nǹkan tó máa sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́. Ọba tó máa ń gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ, òun ni Ọlọ́run. So David sọ pé ìdí tóun máa ṣe dúró jẹ́ de Ọlọ́run nìyẹn. Ó wá ní verse 8 o, David wá ń advice wa o, ó ń gbà wá níyànjú ni o. Ó ń sọ fún wa wípé gbẹ́kẹ̀lé nígbà gbogbo ẹ̀yin ènìyàn, pé ẹ̀yin ènìyàn, Ọlọ́run jí nìkan ni kẹ́ gbẹ́kẹ̀lé nígbà gbogbo. Kò kì í ṣe pé ẹ gbẹ́kẹ̀lé lánàá, èní ẹ tún lọ wá nǹkan míì. David sọ wípé ẹ gbẹ́kẹ̀lé nígbà gbogbo. Ó wá ń sọ fún wa, ẹni tó bá gbé ọkàn rẹ̀ lé Ọlọ́run, àwọn nǹkan tó máa ṣe, àwọn nǹkan tí ò ní ṣe. David bẹ̀rẹ̀ sí ní sọ fún wa láti verse 8. Ó sọ wípé tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run yìí, tú ọkàn yín jáde níwájú rẹ̀. Gbogbo nǹkan tó ń dùn ọ́ nínú ọkàn, gbogbo nǹkan tó ń bọ́dà ẹ, nǹkan tó fa òkùnkùn yẹn gangan, David sọ pé lọ tú jáde síwájú Ọlọ́run nínú àdúrà. Ènìyàn kan ni kó bá sọ o, bá Ọlọ́run sọ, fi gbogbo rẹ̀ fi síwájú Ọlọ́run. Ó ní tó bá lè tú ọkàn rẹ jáde níwájú Ọlọ́run, wàá rí pé Ọlọ́run yìí òun ni ààbò fún wa, òun ló jẹ́ ààbò fún wa. Ìyẹn ni pé yí sí Ọlọ́run o.
yí sí ọlọ́run, bá ọlọ́run sọ̀rọ̀, gbẹ́kẹ̀lé ọlọ́run nǹkan tó ń dùn ẹ́ wá sọ fún ọlọ́run, wà wá rí pọ́lọ́run yìí gangan òun ni ààbò fún gbogbo wa. Ní verse 9 ó continue ní o, àwọn nǹkan tá a máa ṣe, àwọn nǹkan tá a ní ṣe, ẹ tó bá gbẹ́kẹ̀ rẹ̀ lé ọlọ́run ní o. Ó ní nítòótọ́, mo fẹ́ sọ fún yín pé nítòótọ́ ni o for sure. Ó ní asán li àwọn ènìyàn o. Ẹ má jẹ́ Dáfídì sọ fún wa ni o pé asán li àwọn ènìyàn. Ó ní èké sì li àwọn olóyè. Wọ́n ń gòkè nínú ìwọ̀n bákan náà ni wọ́n fẹ́rẹ̀ ju asán lọ. Nǹkan tó ń sọ ní verse 9 ni pé àwọn èèyàn tẹ bá gbé wọn sínú ìwọ̀n afẹ́fẹ́ atẹ́gùn lásán àwọn jù wọ́n lọ. Ìyẹn ni pé èèyàn ò ṣe é gbára lé ní Dáfídì ń try àti sọ fún wa o. Mo gbọ́ testimony ìránṣẹ́ ọlọ́run kan. Ó nígbà tán wà Muslim lẹ́sìn kejì ni wọ́n. Ó nígbà tán wà lọ́mọdé nígbà yẹn wọ́n sọ pé àwọn èèyàn ń kú. Wọ́n sọ pé tán bá ti pè wọ́n lójú oorun pé wọ́n máa ń dáhùn pé so ibẹ̀ náà dẹ̀ máa ń gbà lọ. So àwọn èèyàn wá lọ ń bá àwọn àǹfààní láti ṣe iṣẹ́ fún wọn. Wọ́n ní wọ́n á ṣe nǹkan sí gbogbo orí wọn ara wọn so that tán bá pè wọ́n wọn ò ní dáhùn. Wọ́n ní wọ́n ṣe gbogbo ẹ̀ fún wọn tán. Wọ́n ní kò ju bí ọ̀sẹ̀ méjì àbí sọ́sẹ̀ mẹ́ta tí wọ́n ṣe ti gbogbo wọn nínú ilé wọn tán ni wọ́n gbọ́ pé àǹfààní tó ṣe fún wọn pé tán bá pè wọ́n pé kán má dáhùn, àǹfààní gan ti kú. Wọ́n wá lọ béèrè wípé kí ló fa ikú àǹfààní? Àwọn ìyàwó ẹ̀ sọ pé àwọn pè ní ó dẹ̀ dáhùn. Ẹni tó ń ṣèṣọ́ra fún yàn wípé tán bá pè kó mọ́ lè dáhùn, òun fún rẹ̀ gan wọ́n pè ó dáhùn. Ṣé ní pé yóò ṣe é gbára lé bẹ́ẹ̀ yẹn? Ọlọ́run nìkan ló ṣe é gbára lé. Ẹni tó rò pé ọmọ rẹ̀ lọ́wọ́ tó rò pé ó gbóná ó ṣe nígbà tó bá sọ pé kó wá lọ́la kó tó débẹ̀ tó fún rẹ̀ bá sí láyé máa ń kọ́. So Dáfídì sọ pé ọlọ́run nìkan ò ní ká gbẹ́kẹ̀lé, ká má gbẹ́kẹ̀lé yàn o, ká má gbẹ́kẹ̀lé yàn. So ní verse 10 ó wá sọ pé ìwọ tó bá fẹ́ gbẹ́kẹ̀lé ọlọ́run má ṣe gbẹ́kẹ̀lé ìnilára o. Ìyẹn ni pé má ṣe apanilẹ́kúnjayé o, má bá wọn ṣe 419 o, má ní èèyàn, ó lè má ní èèyàn lára kó dẹ̀ sọ pé ó gbẹ́kẹ̀lé ọlọ́run o. Nǹkan tí Dáfídì sọ fún wa nìyẹn. Má lé owó lọ síbi tí kò yẹ kó lé owó lọ o. Dáfídì sọ pé tó bá mọ̀ kó fẹ́ gbẹ́kẹ̀lé ọlọ́run má ṣe gbẹ́kẹ̀lé ìnilára, kí o má sì ṣe gbéraga ní olè jíjà. Ó lè máa já olè kó máa fi ọgbọ́n kó máa fi gbà nǹkan oní nǹkan kó máa jalè kó dẹ̀ sọ pé torí pé o ti lówó onú owó tí mo ní gan mo lè kọ́ chọ́ọ̀chì fọlọ́run, èmi gan ni mo fún àwọn pásítọ̀ lówó, èmi gan. Dáfídì má ṣerú ẹ̀ o. Ẹ tó bá ṣerú ẹ̀ ò lè gbẹ́kẹ̀lé ọlọ́run o. Ó tún wá continue wá sọ pé bí ọrọ̀ bá ń pọ̀ sí ìwọ tó tiẹ̀ wá jẹ́ pé lọ́nà òtítọ́ ló ṣe lówó ẹ̀, o ò ṣe apanilẹ́kúnjayé o, o ò dẹ̀ jalè o, ọ̀nà òtítọ́ àtọ̀nà òdodo ìbùkún ọlọ́run ni òun ló ṣe ní owó rẹ̀. Dáfídì sọ wípé má gbẹ́kẹ̀lé owó yẹn o, má ṣe jẹ́ kí owó yẹn jẹ́ ìgbẹ́kẹ̀lé rẹ o. Ọlọ́run ni kó gbẹ́kẹ̀lé. Tó bá ti fi owó ṣe ìgbẹ́kẹ̀lé rẹ ọlọ́run máa fi ẹ́ sílẹ̀ ni o, kówó yẹn máa jẹ́ ìgbẹ́kẹ̀lé, kó máa jẹ́ agbára fún ọ. Ọlọ́run ò ní fi wá sílẹ̀ lórúkọ Jésù. So Dáfídì sọ wípé má gbẹ́kẹ̀lé owó, fi ọlọ́run fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ. Matthew 6:33 sọ fún wa wípé seek ye first the kingdom of God and his righteousness ni o. Every other thing, gbogbo nǹkan tó kù addition ni o. Ṣùgbọ́n ká kọ́kọ́ seek ọlọ́run, kó jẹ́ pé ọlọ́run gangan àti òdodo ọlọ́run, kó jẹ́ pé ìyẹn gangan òun ló matter. Materialism without God is disastrous o. Ìfẹ́ ọrọ̀, mo kọ́rọ̀ jọ láìsí ọlọ́run kò sí nǹkan kan tó wà ń bẹ̀, òfo ni o, asán lórí asán. Bẹ́ẹ̀ Solomon sọ pé vanity upon vanity ni o. Kò sí bó ṣe lè lówó tó bá ti ní ọlọ́run tó fowó yẹn tó fi ṣe ìgbẹ́kẹ̀lé, kò sí nǹkan kan tó ní o, ò ní nǹkan kan. So verse 11 ó wá sọ wípé nípa àwọn tó máa ń ṣe apanilẹ́kúnjayé àbí àwọn tó ń jalè. Ẹ lè kà yẹn Jeremiah chapter 17 verse 11. Jeremiah 17 verse 11. So verse 11 David wá ń sọ wípé ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o, mo ti ṣàlàyé ẹ̀ lọ́rọ̀ ìyànjú pé ìgbà méjì ló ń gbọ́ èyí pé ti ọlọ́run òun ni agbára o, deep understanding and conviction ni o.
pé ká lọ jókòó ká lọ rò ó torí ọjọ́ tá bá ti mọ̀ wípé gbogbo agbára tọlọ́run ni ṣé rí kò sógun kankan tó bá dé mọ́ a máa mọ̀ pé eléyìí náà máa tún là á kọjá. It shall come to pass so as long as you know ṣé rí torí ìgbà mìíràn a máa ń rò pa àmọ́ o a kàn máa ń sọ pé yẹn gbogbo agbára tọlọ́run ìbọn tá a rí lè mọ̀ tí nǹkan kan bá dé àti máa gbọ̀n tí dókítà bá ti sọ nǹkan wà èèyàn míì sí tí dókítà bá ti sọ nǹkan fún ó ti tán ó ti gbàgbé pé ọlọ́run fún rẹ̀ gangan oní great surgeon o olókọ́kọ́ ṣe iṣẹ́ olókọ́kọ́ ṣe the first surgery jàre nínú Bible ọlọ́run yìí ó ní the great physician kò ṣe physician lásán o the great ni o great physician ni o tó dá doctor tó gbọ́kàn lọ kàwé ní school aláìgbàgbọ́ gan tí doctor bá ti sọ nǹkan fún àìlọ́gbọ́ second opinion third opinion ṣùgbọ́n kìrìsìtẹ́nì mìíràn tó dẹ̀ ó gbàgbọ́ ní ara ẹ̀ o wípé ọlọ́run yìí òun ni alágbára dọ́tọ̀ adẹ́sàn nǹkan fún jìnnìjìnnì jẹ̀ ti mú ń bẹ̀ ráì ó dẹ̀ ti gbàgbọ́ ó gba dọ́tọ̀ yẹn gbọ́ ju ọlọ́run lọ. So David sọ fún wa ní wípé a láti dé stage yẹn láti dé level tá a máa fi mọ̀ wípé gbogbo agbára ti ọlọ́run ni gbogbo agbára ti ọlọ́run ètò bá mọ̀ pé gbogbo agbára ti ọlọ́run ni pé ọlọ́run yìí olódùmarè ni ọlọ́run tó lóhun gbogbo lódù ni ọlọ́run tí kò sóhun tó ṣòro ó ṣe fún ni ọlọ́run tó jẹ́ pé gbogbo èèyàn gbogbo ọ̀tá gbogbo kan wà ní ìkáwọ́ rẹ̀ ni nǹkan tó bá wù ú àyípadà ètò máa dẹ̀ wù ú àyípadà ọlọ́run yìí kò kì í yí padà ṣùgbọ́n ó yí nǹkan padà. That is who God is o the unchanging changer. So David sọ fún wa pé ká gbẹ́kẹ̀lé ọlọ́run kò sírú ìṣòro tá lè máa là kọjá agbára ọlọ́run ká kò dẹ̀ sírú ọ̀tá tó lè gbógun tì wá títí ká máa rántí pé gbogbo agbára táwọn fi dí pẹ̀lú àwọn ọ̀tá wọ ọlọ́run ló wà o iná ajónirun ni òní ọlọ́run wa so gbogbo agbára ti ọlọ́run ni so to know is different from kéèyàn gbàgbọ́ o kẹ máa rántí kan tí mo fi ìṣàpẹẹrẹ fún wa Psalm 128 verse 3 yẹn tá bá ti lè mọ̀ pé gbogbo agbára tọlọ́run ni agbára tó máa fi gbà wá là tọlọ́run ni agbára tó máa fi ṣèdájọ́ àwọn ọ̀tá tọlọ́run ni ọkàn wa balẹ̀. God is in absolute control òun ló ń ṣàkóso ọ̀run àti ayé àti ohun gbogbo tó wà nínú rẹ̀ àti lábẹ́ rẹ̀ pàápàá. Verse 12 ó wá sọ yìí pé pẹ̀lúpẹ̀lú olúwa tìrẹ ni àánú o olúwa yìí tìrẹ ni àánú o nítorí ìwọ máa san fún olúkúlùkù ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ torí ó máa ṣàánú fáwa agbára rẹ̀ á fi ṣàánú fáwa ọmọ rẹ̀ ṣùgbọ́n a wá san fún àwọn ọ̀tá wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ òǹkálùkù àwa tá jẹ́ ọmọ ẹ̀gan tá bá lọ ṣe kan tí ò yẹ ká ṣe òǹkálùkù ló máa san fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ o. So David sọ fún wa wípé ẹ tó bá fẹ́ gbẹ́kẹ̀lé ọlọ́run àwọn nǹkan tó ń láti mọ̀ léléyìí ọlọ́run yìí ó tó gbára lé o. Revelations 22 verse 12 ìwé ìfihàn èjì ẹsẹ̀ 12 ó ní kíyèsí èmi ń bọ̀ kánkán èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí mo máa san fún olúkúlùkù ni o gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe rí. Jeremiah 17 verse 10 ó sọ wípé èmi olúwa ní wá àwárí ọkàn ènìyàn èmi ní dán inú wò àní láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀. A dẹ̀ rí i pé ó san iṣẹ́ àyítọ́fẹ́ gba èrè iṣẹ́ rẹ̀ o ó gba èrè iṣẹ́ rẹ̀ iṣẹ́ agbára tó fẹ́ lò èkéèsì ẹni àmì òróró ọlọ́run o fún ara ẹ̀ gan ló pa ara ẹ̀ kò sẹ́ni tó pa fún ara ẹ̀ ló bínú ló lọ pa ara ẹ̀. So ọlọ́run yìí ó tó gbójúlé o alólùwà tó gbójúlé alólùgbàlà tó lágbára ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè gbà wá lọ́wọ́ ọlọ́run o ẹ jẹ́ ká sinmi lé ọlọ́run. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú wípé ẹni tí kò bá ní relationship pẹ̀lú ọlọ́run kò lè sọ wípé àpáta mi kò lè sọ wípé ìgbàlà mi kò lè sọ wípé ògo mi relationship intimacy bí David ṣe súnmọ́ ọlọ́run òní David ṣe ń sọ tó nígbà tó bá ń porúkọ ọlọ́run David sọ wípé ọlọ́run ìgbàlà mi ìwọ ló ti gbà mí là lákòókò báyìí so bí mo ṣe ń pè é sí tún wá gbà mí là
ìkan tí Dáfídì ń ṣe tó bá ti ń porúkọ Ọlọ́run kò kì í porúkọ Ọlọ́run lásán. Ọlọ́run ògo mi, ìwọ ni ìwọ ló fún mi lógo tí mo fi di báyìí. Ògo náà má jẹ́ kó sọnù, ògo náà má jẹ́ kó bàjẹ́. So ẹni tí kò bá ní relationship pẹ̀lú Ọlọ́run kò lè sọ bẹ́ẹ̀, kò lè pe Ọlọ́run. Tá bá ń worship ní church nsìn, a máa rí èèyàn tá bá ń kọ́ Yahweh Sabaoth, Yahweh Sabaoth, àjíjú akápá sókè a worship Ọlọ́run. Tẹ́ bá bí kí ni túmọ̀ Yahweh Sabaoth kò mọ̀. Kí ni Ọlọ́run ṣe nínú Bible tán fi pè Yahweh Sabaoth kò mọ̀. Kí ni Ọlọ́run ti ṣe nínú ayé ẹ̀ tó fi sọ pé Yahweh Sabaoth kò mọ̀. You see? So bó tó bá jọmọ Ọlọ́run tó ní relationship pẹ̀lú Ọlọ́run tó dẹ̀ ń ka ọ̀rọ̀ Ọlọ́run tó ń meditate lórí ẹ̀ tó mọ Ọlọ́run tó ń sìn, ìwọ náà lè sọ bíi ti Dáfídì wípé Ọlọ́run agbára mi, Ọlọ́run ìgbàlà mi, Ọlọ́run àpáta mi. Matthew 11 verse 28 to 29. Matthew 11 28 to 29 sọ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi, ẹ gbà sí ọrùn yín kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn ni ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ẹni tó bá ń wá ìsinmi fún ọkàn rẹ̀ ó ní láti gba Jésù Kristi o. O ò lè sọ pé o fẹ́ gbẹ́kẹ̀lé Ọlọ́run tó o mọ̀ o. Ọlọ́run tó ti gbà, Ọlọ́run tó mọ̀, Ọlọ́run tó mọ̀ ọ́, ó nìkan ló lè gbẹ́kẹ̀lé. Ó nìkan ni o. Tó bá fẹ́ ìsinmi fún ọkàn rẹ ó ní láti gba Jésù Kristi sínú ayé rẹ. Má gbọ́ ti àwọn Sátánì, gbogbo àwọn ìsọkúsọ tó ń sọ. Àwọn kan á fi ọwọ́ kan wọ́n á fi di àgbélébùú mú, wọ́n á tún fi ọwọ́ kan wọ́n á fi di ayé mú. Kò ṣeé ṣe bẹ́ẹ̀ o. It doesn't work like that. Ẹni tó bá fẹ́ tẹ̀lé Ọlọ́run ó ní láti fi gbogbo ọwọ́ méjèèjì, gbogbo ọkàn rẹ̀, ẹ̀mí rẹ̀, gbogbo nǹkan ó ní láti fi tẹ̀lé Jésù Kristi ni. Á fi gbogbo nǹkan tó kù sílẹ̀ pátápátá ni. O ò lè máa mú méjèèjì papọ̀. Kò ṣeé ṣe o. Kò ṣeé ṣe. So tó bá fẹ́ ìsinmi fún ọkàn rẹ, ó fẹ́ gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, jẹ́ ká jọ gba àdúrà wípé Olúwa, mo mọ ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi, bá mi fi wẹ̀ mọ́. Èmi náà fẹ́ tẹ̀lé ọ Jésù Kristi. Mo ṣetán láti fi ayé èṣù ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde. Mo ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sì sọ lóòótọ́, tó fẹnu sọ tó sì fi ọkàn rẹ̀ gbàgbọ́ lóòótọ́, tó dẹ̀ fi gbogbo èṣù ẹ̀ṣẹ̀ àtayé tó fi sílẹ̀, tó gbé àgbélébùú náà tó ń tẹ̀lé Jésù Kristi, Olúwa sì kọ orúkọ yín sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Jésù Kristi gan fúnra wọn á máa yọ̀. Wọ́n á tún kọ́lé ti yín, mansion ti yín. Lọ́jọ́ náà à ríra, à yọ̀ mọ́ ara wa pé àwa ọmọ orí òkè Síónì lélẹ́yìí. Thank you. Thank you, Lord Jesus Christ. Thank you. God bless you all in Jesus' name. Oh, I have decided to follow Jesus. I have decided to follow Jesus. I have decided to follow Jesus. No turning back. No turning back. Thank you, Lord Jesus.